Hello ẹ̀gbọ́n. Ṣé o kí mi ò tí ì ra alert? Ṣé o kí mi ò tí ì rí? Ẹ má fọ̀ mo máa sẹ́ndì owó yín fún mi, máa fún yín lówó yín náà ní sùúrù. Ṣé mi ló mú ṣeré? Ooo mẹ́ ní sùúrù jàre ní sùúrù máa fún yín máa sẹ́ndì ẹ̀ fún yín. Kí ló ń ṣẹlẹ̀ náà ṣé ẹ̀yin nìkan lè máa kọ́kọ́ jẹ lówó láyé yìí? Ok, kò sí wàhálà, èmi ní sùúrù, mo ní sùúrù. Jẹ́ kí n jẹ́ kó mọ̀, 48 hours ni mo fún ẹ. Lẹ́yìn ẹ̀ tí mi ò bá rí nǹkan kan, máa jẹ́ kó mọ̀ pé àjà ló lẹ́rù, irọ́ ni pẹ́pẹ́ pa. Máa fún ok tí mi bá ṣe fún yín lówó yẹn kọ́ kí lẹ fẹ́ ṣe? No, kí lẹ fẹ́ ṣe tí mi bá sẹ́ndì owó tí màá fún yín lówó yín? Màá fi ojú ẹ̀ máa fi hàn máa bò, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Mi ò fún yín mọ́, tẹ́ bá fẹ́ ṣe ni ẹ ṣe. Ok. Ẹ máa mọ̀ pájọ ya wèrè ni ẹ ní sùúrù ẹ̀gbọ́n ẹ̀ ń ṣe bí i pé ẹ ní wèrè lò. Kí ló ń ṣe yín náà? Mi ò fún yín mọ́. Ok. Ẹ máa mọ̀ pé wèrè jura wọn lọ. Pé gbogbo jẹ́ 500,000 láti last year. Lẹ́fẹ̀ẹ́ para yín. Mi ò fún yín. Ẹ wá fẹ́ ṣe ni ẹ ṣe. 500,000 ṣé small change lẹ́wọ́ fẹ́ para yín lé lórí. Èyí náà àti ẹni tó jẹ mí 1,000 náà. Torí 500,000. Jẹ́ kí n kọ́ ọ̀bọ̀. Ẹ lórí burúkú. Wèrè 1,000 tó jẹ́ mí lánàá wèrè ò tí fún mi o. 1,000 tó yá lánàá. Ó mọ̀ pàrọ̀ èlò ló máa mú wá. A ti wà ní rọ́lẹ̀ ń sìn. Wo ó máa rò kó ju 1,000 lọ ni o. Òde kọ́ ti kọ́ ní ṣá.